Israel ó rọ òjò àdó olóró lé Gaza lórí, èèyàn 11 jáde láyé. Ọmọ ilẹ̀ Palestine 11 òun ló ti pàdánù ẹ̀mí wọn lẹ́yìn ìkọlù Israel láàárọ̀ kùtù ọjọ́ àìkú Sunday. Iléeṣẹ́ ọmọ ogun àti iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera ní Palestine òun ló fìdí ìròyìn náà múlẹ̀. Iléeṣẹ́ ọmọ ogun Israel ó lòun ju àdó olóró náà lẹ́yìn tí àwọn ọmọ ogun hamas tí wọ́n yí àdéhùn jogun omi tó wà láàrin àwọn méjèèjì. Wọ́n ní àwọn agbébọn tó ń gba inú ihò ilẹ̀ lu agbègbè tí Israel tó ń darí ń làwọn dojú ìkọlù náà kọ. Àjọ adóòlà ẹ̀mí Palestine, Palestinian Red Crescent, ó mà sọ pé iwájú àti bàbà ní àríwá Gaza ìní àdó olóró náà mà ló mà balẹ̀ sí níbi tó ti gbẹ̀mí èèyàn 6. Wọ́n ní àdó olóró míì ó mà tó balẹ̀ sí gúúsù Gaza níbi tó ti gbẹ̀mí èèyàn 5 míì. Israel àti hamas ó ní wọ́n ti ń fi ẹ̀sùn kan ara wọn lójoojúmọ́ pé wọ́n yí àdéhùn jogun omi tí wọ́n tọwọ́ bọ̀ nínú oṣù kẹwàá ọdún 2025. Hamas ní kò mà dín ní èèyàn 600 tó mà ti kú látìgbà tí àwọn méjèèjì tí wọ́n ti tọwọ́ bọ̀ àdéhùn jogun omi láàrin ara wọn. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí, àdó olóró Israel ó mà pa èèyàn 32 ní Gaza. Ìkọlù tó ṣẹ̀ṣẹ̀ wáyé yìí ìmọ̀ ló máa ń wáyé o lásìkò tí wọ́n múra fún apá kejì àdéhùn jogun omi tí ilẹ̀ Amẹ́ríkà tó ṣe agbátẹrù rẹ̀. Lóṣù tó kọjá, ààrẹ Donald Trump ó mà kéde àjọ tuntun kan tó pè ní Board of Peace tí ojúṣe rẹ̀ tó mà jẹ́ mímú ẹ̀ka ètò ààbò àjọ UN, ìyẹn United Nations Security Council, láti rẹ́yìn ogun náà. Ọjọ́ 19 oṣù kejì tá a wà nínú rẹ̀ yìí ìyẹn ló yẹ kí àwọn ọmọ ogun ìgbìmọ̀ náà kí wọ́n ṣe ìpàdé wọn àkọ́kọ́ nílùú Washington DC láti mójútó bí àlàáfíà yóò ṣe padà sí Gaza lẹ́yìn ogun tó ń lọ lọ́wọ́ pẹ̀lú Israel. Lọ́sẹ̀ tó kọjá, wọ́n ní Indonesia tó jẹ́ ọmọ ìgbìmọ̀ Board of Peace yóò fi 8,000 ọmọ ogun ṣọwọ́ sí Gaza gẹ́gẹ́ bí ọ̀kan lára àdéhùn jogun omi náà. Ogun náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí hamas kọlù Israel ní ọjọ́ 2 oṣù kẹwàá ọdún 2023 níbi tí wọ́n ti pa ọmọ ogun Israel 1,200 tí wọ́n sì tún jí èèyàn 251 míì gbé lọ lára wọn. Lẹ́yìn náà, òní Israeli ìmọ̀ ló máa gbé ogun lọ ká hamas mọ́lé o, nínú èyí tí ẹ̀mí èèyàn tó mà lé ní 71,000 tó mà ti lọ. Kọ́lọ́ ọ̀bẹ Elédùmarè kó bá wa ṣe mọ́ ń bẹ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run ọ̀bẹ Elédùmarè yóò dìgbìyànjú èmi àti ńlá dé o, àmín.